ẹ jẹ́ kí n fún wa ní ọṣẹ àánú, ọṣẹ connection, ọṣẹ àánú, ọṣẹ connection, ọṣẹ òṣìṣẹ́ àánú, òṣìṣẹ́ connection. Kódà Elédùmarè fi àlùbáríkà sí débi pé àsìkò tó o bá ń lò wọ́n máa bùn ọ́ lẹ́bùn. Bẹ́ẹ̀ wọ́n tún máa bùn ọ́ ní ẹ̀bùn. Títóbi Elédùmarè. Ọlọ́run jẹ́ kẹ́yìn tẹ́ bá bá pàdé, Ọlọ́run jẹ́ kẹ́ ẹ mọ orí. Àmọ́ mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ share, ẹ like, ẹ comment kó lè jẹ́ fẹ́yìn náà. Kí lẹ́kùn tí yín mọ̀ọ́kàn máa dún gbàgbàgbà kó mọ̀ mú wá. Àyíbò lẹ́yìn àgbàrá yín ń sọ, lẹ́kùn tí yín kó má jẹ́ mú wá lásán kò mọ̀ gbà. Bó la ti ń ṣe? Ẹ jẹ́ ká wá kọ́nu ńkọ́ ọ. Sórí kọ́nu ńkọ́ ọ. Ó yàtọ̀ bí bá wa ṣe gbé wà lórí oko, ó yẹ ká mọ̀ nípa rẹ̀. Àwọn kan á jẹ́ kí wọ́n lọ máa ya kíni kọ́nu ńkọ́ ọ ni kò ṣe dá. Kọ́nu ńkọ́ ọ tó rẹ̀ kalẹ̀ fún ara rẹ̀. Òun la máa ń lò. Àwọn àìrà lọ́jà. Èyí yà ká ná 5,000, 10,000 fún epo sí machine àbí mọ́tò bí láti lọ wà ó pé wa. Tọ́, ṣáàtì ẹ jẹ́ ká lọ kúkúná. Tí ọ bá gùn ó ṣe é ṣe kó mọ́ kúnná. Ó sì fún wọn ṣe é ṣe. Lọ kúkúná, ẹ kó síbi kan. Awo ejò tó bọ́lẹ̀ fún ara rẹ̀. Awo ejò tó bọ́lẹ̀ fún ara rẹ̀ tẹ́ rí nínú oko. Ẹ lọ òun náà kúnná. Lọ, ẹ gbé síbi kan. A wá wá ọ̀gà gbígbẹ ẹyọ kan. Ọ̀gà gbígbẹ ẹyọ kan. Ẹ jẹ́ ká wá máa fi lọ kó jàǹkáwọ̀. Ọ̀gà yẹn á fi kó jàǹkáwọ̀. A fi ọ̀gà yẹn á fi kó jàǹkáwọ̀. A fi jó kó jàǹkáwọ̀ dáadáa. Tí ẹ pé yóò pọ̀ lára rẹ̀ dáadáa, tí yóò pọ̀ lára rẹ̀ dáadáa. Kọ́lá tó bá le di ó fine. But tí ó bá di tó bá ṣà ti pọ̀ lára rẹ̀ dáadáa. Ẹ jẹ́ á gún òun náà àbí ká lọ kúnná. Ẹ jẹ́ ká kó sọ́tọ̀. A ti lọ ọ̀gà yẹn àbí ká gún àti kó òun náà sọ́tọ̀. Ẹ jẹ́ ká wá odidi atare kan. Ẹ jẹ́ ká fi farabalẹ̀ yín. Ẹ má fàtẹ́gùn fẹ́ o. Ẹ farabalẹ̀ yín. Ẹ yọ gbogbo ọmọ rẹ̀, ẹ yọ epo rẹ̀ dànù. Ẹ wá lọ òun náà dáadáa. Kó kúnná. Nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí ẹ ti wá lọ yìí, ó yá dà sínú odó. Ẹ fọṣẹ irú ẹ dọṣẹ sí papọ̀. Ẹ wá gún dáadáa. Ẹ fomi dẹ̀. Títóbi Ọlọ́run. Ẹ kó sínú igbá àbí ike funfun kan. Tó bá ti di ọjọ́ kẹta, iṣẹ́ ti ṣe wẹ̀ láàárọ̀ pẹ̀lú àdúrà. Ìwé erin ya rẹ̀ lọ́bẹ̀ òǹdùn dánwò ni. Ó ṣiṣẹ́ àánú. Ó ṣiṣẹ́ connection. Ó ṣiṣẹ́ ìyọnu gbogbo ayé. Wọ́n tún máa bùn ọ́ lẹ́bùn tó bá ń wẹ̀ṣẹ́. Lọ confirm ẹ̀. Elédùmarè yóò yọrí bẹ́ẹ̀. Elédùmarè yóò fàṣẹ sí. Nọ́mbà mi ni 070 31 56 31 86.